èyí tó tún wá dàbí rẹ̀ ni wípé ẹnìkan lòun àti ìyáálé làwọn jọ ń gbélé ni wọ́n ń béèrè ní ìsìn wípé ó nìkan lòun mọ̀ ń gbálẹ̀ ṣé kìí sì ṣe pé ó yẹ káwọn mọ̀ pínlẹ̀ gbà ni kò sí wàhálà náà ò le nítọ́ ṣèrè mọ́ gbálẹ̀ mọ́ so tó o bá ti wá gbálẹ̀ mọ́ so ti yọ báyìí ní ìsìn ní ọkọ yín bá dénú ilé tó wá báwo ni gbogbo àdúgbò ṣe wá dọ̀tí báyìí báwo ni gbogbo inú ilé ṣe wá rí báyìí tí ń rún sùà lọ́ba jáde o baálé mi o èmi nìkan mò ń gbálẹ̀ o nígbò sì jẹ́ pé equal right lèmi àti ìyálé mi jọ ní ìdúró náà tí mo fi wò wípé táwọn náà bá ti lè gbálẹ̀ èmi náà ò lè gbálẹ̀ so ti yọ ntọ́ sọnù tọ́lọ̀ bá bọ́ ṣe ń gbà náà tọ́ ọ ní ọkọ tó yẹ pé kìí ṣe pé ọ ti yọ kọ́kọ́rọ́ orí rẹ̀ kan àbọ̀ ti tú ètò pọ̀ jù náà bóòtù orí rẹ̀ tọ́ ti tú lọ so ti yọ bílé yín lọ bá ti bára rẹ ni mo kú ọ kí oríire àjẹpọ̀ tún lọ tún sà so wá rí gbọ̀ wá lọ tún sà ọ wà ní sùúrù ọ wà lọ fi oníyàwó kan tí ò ní di wípé ìyálé mi jókòó èmi ń gbálẹ̀ àbí ìyá kinní kan kò ní ṣẹjọ́ sọ ọmọ wípé tó bá jẹ́wọ́ nìkan ni ọkọ bá fẹ́ ọ̀ ní gbálẹ̀ sẹ́rí òsì lọ́pọ̀lọpọ̀ yóò máa ṣe ẹ wàá máa ṣe ìyáálé wa ò tẹ́wọ́ gbà wá àwa tí ìyáálé wa ò gbà kọ́ ẹ máa lọ from one comment section to the other àwọn ọ̀wà àgbòrè tẹ́yìn ń wù sí ìyáálé yín o ẹ ní sọ ilẹ̀ tún di ogun fún ọ láti gbá nígbà tí tọkọ tẹ ó fi ọ kí ló dé tọ̀ ní orí ìgbálẹ̀ síta fún ọ níbi tó jẹ́ pé ń bò bá gbalé fún ọ nìkan ìwọ náà lọ́mọ dálẹ̀ rẹ̀ gbá kí ló dé tọ̀ ní kó lọ gbá kí ló dé tọ̀ rẹ̀ bá yàálé ibi tó wà ọ́ gbálẹ̀ ilẹ̀ náà lọ́wọ́ ayé wá gbá náà lọ sí gbà ń bẹ̀ ọ́ gbá dáadáa ilẹ̀ tó ṣe àdógún àwọn lítú tẹ̀yìn kó fi wíwìn ní àti ẹni tẹ̀rin bá tí ò fò akáyé mọ́ sọ mí lẹ́nu ọmọ iná kíkú so ń wàhálà kò tí ì sábú sí mi láti ìgbà tó ti dé tó fi wíwìn ní àti rẹ̀ tó jẹ́ pé ilẹ̀ yóò ti gbàjọ́ mi ìgàn kọ́ tó jí lẹ́wàá dì mọ́wọ́ right labẹ́ sọ̀rọ̀ tó ń pòwe fún ọ pé equal right ní ẹjọ́ níhun ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n rò wípé ọkọ wọn fẹ́ yàwó méjì o kò yọ bẹ́ẹ̀ ní ìsìn ìyàwó kan lọ́kọ wọn fẹ́ ń gbọ́n bá sì tó bá yé tiẹ̀ jẹ́ tó ti yọ ọ padà lé bàbá rẹ̀ àwọn tó ń sọ fún yín pé equal right ni wà àti ìyálé rẹ̀ jọ ní ẹjọ́ lọ́kọ ní orogún ní equal right lẹ́jọ́ ní tó jẹ́ pé nínú yín ẹgbẹ́ ìyá yín náà gbé ń lé tó jẹ́ pé tó o bá ní kó o tiẹ̀ wo àlàfo tí ń bẹ láàrin ọjọ́ orí ìyá rẹ̀ àti ìyálé rẹ̀ pé kéré báyìí ni ẹlòmíì ẹgbẹ́ àǹtí rẹ̀ ẹni tó ń pè láǹtí lé yín ẹgbẹ́ rírọ rẹ̀ náà gbé ọ lé so ó ti burú jù wípé ọ̀wọ̀ tó ń fún mọ́ rẹ̀ ń lé o kó o fún ìyálé rẹ̀ kó o fi lè rí ilé ọkọ gbé kọ́kàn rẹ̀ ó lè balẹ̀ ó ti burú jù wípé ọ̀wọ̀ tó ń fún àǹtí rẹ̀ nú ilé o kó o fún ìyáálé rẹ̀ kọ́kàn rẹ̀ ó balẹ̀ wọ́n ń bọ́ sọ lórí ayélujára pé equal right lẹ́jọ́ ní náà tó jẹ́ wípé nǹkan kọ̀ọ̀kan ni nílé tiẹ̀ àbí ìwọ náà lọ́ọ́ padà wàá ròyìn fún wa tó ti yọ báyìí náà ẹ̀sìn ìwọ lọ́ọ́ àwọn lítúlítú tẹ̀ ní ó mọ dìjà tí ò yẹ kẹjọ mọ́ pínlẹ̀ gbà àbí àánú rẹ̀ sì ṣe mí tèmi sọ lọ́hùn